inú mi dùn ara mi yárágá mi ò nílò láti jẹ ohunkóhun kí n tójó lónìí tó jẹ́ ọjọ́ bí Akínyẹmí Àṣìṣà Táyọ̀mídé ọmọ ọlọ́jọ́ bí òní ló tún jẹ́ ọmọ Mr. Mrs. Akínyẹmí ẹ̀yinjú Olódùmarè kó gbókò tọ́ ìran ọ̀bẹ ní bẹ́sù ìran àtẹ́lẹsẹ̀ ní tẹ̀nàpẹ́ bó o ti sọjọ́ bí rẹ lónìí ó dàgbà sí nínú ọgbọ́n ìmọ̀ àti òye Ọlọ́run ò ní kú máwọn òbí rẹ lójú wàá pẹ́ láyé wàá dàgbà wàá dirú digba fáwọn òbí rẹ Ayọ̀mídé ọmọ pupa bí òdòdó yá ń wá lọlé àwọn bàbá rẹ ọmọ Modakeke Akoraye ọmọ ogun tẹ̀lúdó ọmọ akíkanjú lójú ogun ẹ̀yin lọ́mọ arógun mọ́sá ọmọ ẹyẹ àkọ̀ tí ń fọhùn bí èèyàn ọmọ ọ̀gbàgbà tí ń gbára alé gbára oko ọmọ mọ́tànmí ń kò tanra mi ọmọ omi tẹ̀ẹ̀rẹ̀ tí ń gbàgbára lọ́wọ́ aṣebi ọmọ afèdè ìjìnlẹ̀ bẹ́yẹ sọ̀rọ̀ nínú oko Ayọ̀mídé ìwọ lọmọ olódò ọmọ àrè alèwí lè ṣe aléṣe lè wí ọba àgbáyé pátápátá porogodo ẹlẹ́rù nìyí adáná finájọ́ òkè ràbàǹdẹ̀ lẹ́yìn Akínyẹmí Àṣìṣà Táyọ̀mídé pánìkì fún Sátánì ọlọ́run ọba ó lọ́rẹ̀ ẹ̀mí rẹ àwọn òbí rẹ yóò jẹun ọmọ pẹ́pẹ́pẹ́ bó o ti sọjọ́ bí rẹ lónìí ọwọ́ ayé ò ní ká ọ ọwọ́ ọ̀tá ò ní ká ọ torí ọwọ́ tọ́gẹ̀dẹ̀ bá gbé níṣe ló fi ń na ara rẹ̀ Ayọ̀mídé àwọn òbí rẹ tó ṣẹ́gun sí náà ni ó jọ bẹ̀rẹ̀ o ò ní kú máwọn òbí rẹ lójú gbogbo ṣíṣe rẹ kò ní báráyé nínú lọ́jọ́ ayé rẹ gbogbo ó mọ̀ ráàánú gbà lọ́lọ́ Ọlọ́run ọba àwọn òbí rẹ náà ò ní kánjúkú níṣe ló tọ́jú àwọn òbí rẹ kalẹ̀ ní broda Gbemsky ẹ̀yinjú Olódùmarè wá kí ọ lógúnlógún kí ọ lọ́gbọ̀nlọ́gbọ̀n wípé ẹ̀mí rẹ tó sọdún eléyìí á sọ̀pọ̀ rẹ̀ láyé ó gbòó ó tọ́ ó fẹ́rígí jọ́bì ó ju àwọn òbí rẹ lọ lágbára Ọlọ́run ọba tó fún mi lédè tí mo fi ń pèdè tó fún mi lọ́rọ̀ tí mo fi ń sọ̀rọ̀ àrà Akínyẹmí Àṣìṣà Táyọ̀mídé ire gbogbo ni kó máa bọ̀ ibi ò ní sí ọ lọ́lọ́ Ọlọ́run ọba ìgbà ọdún kan ni ó. Happy birthday.